Hmm. Hey, wonder shall never end o. Olúwa, àdúpẹ́ dúpẹ́ 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 ẹ̀yin èèyàn mi. Ọpẹ́ ńlá, ọpẹ́ ńlá, ọpẹ́ ńlá. Ẹ jẹ́ ká máa bá kábíyèsí yọ̀. Nínú gbogbo rògbòdìyàn, gbogbo nǹkan tí kábíyèsí ti là kọjá, ayọ̀ ni, ayọ̀ ni, ayọ̀ ni. Kábíyèsí, ó mọ nǹkan tó ń ṣe o. Ó mọ deep down nínú kábíyèsí, ó mọ nǹkan tó ń ṣe. Deep down in him. Ah, ẹ bá kí kábíyèsí kú oríire pé Naomi ti finally agree fún kábíyèsí. Pẹ̀lú gbogbo atótónu tí kábíyèsí ṣe látijọ́ yìí lọ́tùn lósì kìíní kan tán ni, ṣé Naomi nìkan ni? Táwọn àwọn àwọn pàǹtí tó pera wọn níyàwó tó ń lọ fayọ̀ fọ́ gbogbo enjoyment tó yẹ kán ṣe nílé ọba, nílé kábíyèsí, wọ́n ti fayọ̀ fọ́. Ọlọ́run ti sọ pé ibẹ̀ yẹn kọ́ ni ibùgbé wọn. Wọ́n kàn ṣeré wá ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, wọ́n tún máa ṣeré padà. Torí pé wọn ò mẹ́rìtì ẹ̀. Wọn ò mẹ́rìtì ẹ̀. Wọn ò mẹ́rìtì gbogbo nǹkan tó ń béèrè lọ́wọ́ kábíyèsí. Ẹ wo bó ṣe fọwọ́ ara wọn ṣe ra wọn. Tó ń fọwọ́ ara wọn ṣe. Dídà ti kábíyèsí. Èèyàn jẹ́jẹ́ èèyàn Ọlọ́run. Ẹni ẹlẹ́ni. The only thing èèyàn kan lè wà kó má ní weak point ẹ̀. Kábíyèsí ní weak point obìnrin. Bẹ̀tí ń sin eléyìí gan ti kọ́ lọ́gbọ́n. Ọlọ́run fi eléyìí ó fi wọ̀nù kábíyèsí pé kì í ṣe gbogbo nǹkan tó ń dán ni wúrà o. Ibi tí ẹ ti ń fẹ́ oṣó tẹ̀ ń fẹ́ àjẹ́ tẹ̀ ń fẹ́ mìrè tẹ̀ ń fọ́ ẹlẹ́bọ lóògùn. Ó nìyẹn sì náà sọ pé àwọn fẹ́. Bẹ̀tẹ̀ Ọlọ́run tó bá jẹ́ agbára Ọlọ́run tọ́lọ́run ti sọ sínú ayé yín. Àwọn kíní burúkú yẹn ọba kan ti pa yín dànù. Bẹ̀tẹ̀ Ọlọ́run ò jẹ́. Ọlọ́run Naomi ò jẹ́ because gbogbo ìfarahàn Ọlọ́run nínú ayé yín tí ì mọ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń get ẹ̀ ń sìn. Olúwa ṣeun. Naomi, a sọ fún Naomi pé kó jọ̀ọ́ nú àánú ẹ̀. Instead tó máa fi máa sọ pé kábíyèsí ṣe báyìí fún un, ó sọ báyìí, ó sọ báyìí. Gbàgbé ẹ̀. Wò fún àdúrà pẹ̀lú ọkọ ẹ̀. Fa ọkọ ẹ̀ mọ́ra kó kún fún àdúrà. Gbogbo ìrégbè tó ń ṣe, gbogbo kíní ẹ, ó ṣe báyìí, ó ṣe báyìí. Gbàgbé ẹ̀. Pé bóyá ọkọ fẹ́ ìyàwó fẹ́ kíní. Gbogbo bó ṣe rìn wá náà ṣe máa rìn lọ. Just exercise patience. Fa kábíyèsí mọ́ra kó gba nǹkan tó jẹ́ àdúrà fún. Ẹ̀yin méjèèjì ẹ jèrè. Bíbélì sọ pé ẹ̀yin yóò jèrè ilẹ̀ náà. Torí ìbá kó 100 wife sí kíní, you are the number one. Sí ààfin, you are the number one. Wọ́n fẹ́ wọn kọ̀, you are the number one. Torí ìwọ lọ́lọ́run rán sí kábíyèsí. Ìwọ láńgẹ́lì tó Ọlọ́run rán sí kábíyèsí. Wọ́n ní àwọn kábíyèsí, àwọn èèyàn mi kì í máa ṣe kékeré. Wọ́n ní àwọn family, gbogbo àwọn ẹbí Naomi o àti àwọn ẹbí Ọ̀jájá o. Gbogbo wọn finally wọ́n ti lọ ṣe ìpàdé lórí Naomi. Wọ́n ní Naomi ti finally gbà fún kábíyèsí totally. No more àní, no more complaining, no more kíní. Gbogbo wọn ti wà reconcile. Wọ́n ti gba kábíyèsí gẹ́gẹ́ bí ọkọ ọmọ wọn fully. Kábíyèsí náà dẹ̀ ti wá gbà pé yes. Òun ní àwọn àna tó ṣe yangàn, tó ṣe wọlé wọn jáde, ọkàn ẹ̀ balẹ̀. Ta ló gbọ́ gbogbo rádaràda báyìí pé ẹnìkan ń ṣoògùn, ẹnìkan ń ṣìyọ, ẹnìkan ń ṣàwọ̀. Ilé tí èèyàn máa wọ̀ tọkàn máa balẹ̀, tọkọ ọmọ èèyàn máa wọ̀, tí wọ́n máa balẹ̀ tó máa sọ pé àṣẹ ilé mi rè. Ilé ni ilé àwọn Naomi. Olúwa ṣeun. Olúwa ṣeun pé finally Naomi ti gbà fún ọkọ ẹ̀ o. Wọ́n ti jọ ń ṣe, wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n kábíyèsí, Ọlọ́run ti dá yín láre. Ọlọ́run ti dá yín láre. Wọ́n ní tọ́lọ́run bá ti dá èèyàn láre. Ta ló tún fẹ́ kọjú ìjà sí? Nobody. Àfi ó fẹ́ laná. Ó fẹ́ laná gẹ́gẹ́ bí àwọn olórí tẹ́lọ kó sí àwọn ìyàwó tó ń wà where to be found. Àwọn ọmọ orí ìrìn tẹ́lọ kó sínú ilé tó jẹ́ pé wọ́n ń ṣe òṣì. Kò sí ẹ̀wà tó ti ẹ̀ mọ̀ nǹkan kan nípa kábíyèsí. Tó gbọ́ pé wọ́n kàn lanu. Afọ́jú tó lanu. Adití tó dití. Tó rí pé ẹnu kan jẹ́ belebelebele tí ò mọ̀ nǹkan tó ń sọ. Òun ni títí yẹn. Tí yẹn náà dé táìdì. Àfìgbà tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe gàlégàlé lórí Naomi. Wọ́n ní
Mà kí ẹ mà mí ní bọ́ lọ́rùn jà o. Mi mà ní bọ́ lọ́rùn mi jà o. Èèwọ̀ ni, èèwọ̀ ni a kì í bá Ọlọ́run jà. Gbogbo wọn máa fìyà jẹra wọn. Wọ́n mọ̀ pé áńgẹ́lì Ọlọ́run dìde rán Naomi látòde ọ̀run wá fún kábíyèsí. Kò sí ìwọ̀n ìjọ olóró tán lè ṣe fún tó máa pa lára. Gbogbo wọn yẹ kí gbogbo wọn kan lọ repent. Kán mọ̀ pé Ọlọ́run yìí, Ọlọ́run ààyè ni. Àwọn ò kí ń sin Ọlọ́run òkú, Ọlọ́run ààyè ni. Ó dìídì dúró ẹ̀yìn Naomi. Ó dúró sẹ́yìn kábíyèsí gbidigbí. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Kábíyèsí ẹ ṣé, ẹ kú oríire. Naomi, ìwọ náà kú oríire. Ọlọ́run á túbọ̀ máa gbè yín níjà. Ogun tọ́lọ́run ti ṣẹ́ fún kábíyèsí àti Naomi kò ní gbérí mọ́ o. Ogun yẹn ò ní gbérí mọ́. Ayọ̀ àti àlàáfíà ní kábíyèsí àti olórí Naomi ẹ máa fi gbégbé ayé yín nírọ̀rùn. Ṣé rí Tadé ni ká wò yẹn lágbára Kristi ọba ìyanu tó dìde fún yín ní ọmọ ìlérí yẹn, ọmọ ológo, olú ọmọ tọ́lọ́run fi fún yín yẹn. Èèrà ò ní rà, agbára òkùnkùn ní lágbára lórí ẹ o. Ọlọ́run á bá yín wò, á bá yín wò láwòye, á bá yín wò láwòkálẹ̀, àwòkálẹ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù. Ikú ò ní jí pamọ́ yín lọ́wọ́, àrùn ò ní sọ lọ́jọ́. Ó máa di irú, ó máa di ìgbà fún yín lágbára ẹ̀jẹ̀ Jésù. Naomi yẹn, kábíyèsí ẹ tọ́jú ọmọ yẹn, ẹ tọ́jú ẹ fà á mọ́ra. Ẹ tọ́jú ìyàwó gidi, ìyàwó tọ́lọ́run yàn fún yín látòde ọ̀run. Áńgẹ́lì ni, ó kàn fi ojú jọ èèyàn ṣùgbọ́n àwọn áńgẹ́lì ni. Ẹ rí bó ṣe fine. Ó fine bí i tàwọn áńgẹ́lì lọ́run. Á sọ̀rọ̀ wúyẹ́, á ṣe bó ṣe ń sọ̀rọ̀ ẹni inú ẹ̀ mọ́. Á sọ̀rọ̀ wúyẹ́. Ọmọ tó fa wọn tí gbogbo ayé táyé ń wárí fún. Kò sí anybody tó máa sọ̀rọ̀ Naomi láìda. Everybody ṣá ni, ṣọ́mọ lélẹ̀, ṣọ́mọ lélẹ̀, ṣọ́mọ lélẹ̀. Àní kí ọmọ tó yẹ kí èèyàn fi máa tọrọ fọ́mọ, òun ni Naomi. Kábíyèsí congratulations, mo bá yín yọ̀ o. Mo bá yín yọ̀ àwọn kówèrè yẹn tó ń pa yín. Wọ́n ti ẹ̀ lè rí báwo lẹ̀yin ṣe fẹ́ pa ọmọ Ọlọ́run. Bó lẹ ti fẹ́ rí ọmọ Ọlọ́run pa. Ẹ mọ̀ pé kábíyèsí àti Naomi, á ṣe ṣégè fún wọn láàfin yẹn. Iná máa jó wọn. Wọ́n ti ń kà. Iná ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kíkà wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àti àwọn tó gbàgbà bọ̀dé tán because wọ́n rí jẹ nídìí màdàrú. Tán fẹ́ ba ayé Naomi jẹ́, tán victimize ọmọ yẹn. Ẹ rí wọ́n tún ṣe ń kà. Olúwa o ṣeun, Olúwa wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àwọn tó tẹ̀ máa járí jẹ. Kábíyèsí ẹ̀ ní ilé wọn bẹ́ẹ̀, àwọn nìkan náà máa lè ra wọn. Agbára Kristi ọba ìyá. Kábíyèsí congratulations. Ọpẹ́ táwọn ẹbí ìyàwó yín tó gbà yín tọwọ́ tẹsẹ̀. Wọ́n mọ̀ pé yes, Olúwa ṣeun. Wá ṣe yín èèyàn wẹ̀ bá like, kẹ́ bá subscribe, kẹ́ dẹ̀ bá wa ṣe sí comment section, kẹ́ bá fi kún. Wá tún máa mú ìròyìn ayọ̀ wá fún yín nígbà gbogbo. Jésù Olúwa wa, bye.